Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger to Allah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala ashrafil mursalin. Sayyidina Muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wasallim. Amin. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wasallim. Amin. Àwa ìsọ̀rí nípa èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá ànábì wa tí jẹ́ Muhammad, tá a mọ̀ gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀dá. Ẹni tí Ọlọ́run rán gẹ́gẹ́ bí ìkẹ́ àánú fún gbogbo àgbáyé. Ó ní òjíṣẹ́ ẹgbẹ̀yìn tọ́lọ́run rán sáyé. Bẹ̀rẹ̀ lórí ànábì wa Adam tó fi kan ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àtúrántí wọn lónìí. Ọlọ́run bá a ṣe àlékún ìgẹ̀ àti ìkẹ́ fún wọn. Because àwọn wọ̀nyí la mọ̀ gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run ti ṣètò àlìjánnà fún látayé. Ọlọ́run kà wá kúnnú wọn wọlá wàhálà tán ṣe lórí wa, kó o sì gba gbogbo ọ̀nà ìjọsìn wa lẹ́sìn fún wa. Àmín. A kí káàbọ̀ sórí ètò wa tèní. Ètò tí ẹgbẹ́ Muslim Media Watch Group mú wá sí ojú ìwòran yín àti etí ìgbọ́ yín. Ká lè dá ara wa lẹ́kọ̀ọ́ lórí ntí Islam wí lórí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀. Ọ̀kan nínú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ wa títí di ìsìn, pàápàá jùlọ lásìkò tí a gba ohun ètò yìí sílẹ̀, ó ní pé àwọn ìgbìmọ̀ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga yunifásitì tó jẹ́ tìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ tó jẹ́ tìjọba àpapọ̀, wọ́n wà lórí ìdáṣẹ́sílẹ̀ látàrí àwọn ìbéèrè kan tán béèrè lọ́dọ̀ ìjọba àpapọ̀ tíjọba àpapọ̀ tí ì ṣe fún wọn. Kódà àwọn yunifásitì kan táwọn náà jẹ́ ti state, àwọn náà tún bá wọn kọrùn bọ ètò ìdáṣẹ́sílẹ̀ yìí. Ètò àdúpẹ́ fọ́lọ́run yìí pé ní ìpínlẹ̀ Kwara níbí, àwọn Kwara State University wọn ò sí nú àwọn tí wọ́n join strike Asuu yìí. Àdúpẹ́ fọ́lọ́run. Níbi ó ti wá wà náà gbogbo ọmọ Nàìjíríà ló ti ń kàn. Àwa rí i pé èdè àìyedè tí ń ṣe láàrin olùkọ́ àwọn universities wa pẹ̀lú ìjọba àpapọ̀ kì í ṣe tó wetí gbọ́. Ẹlòmíràn tí ẹ̀ máa ń tó ṣẹlẹ̀ gan, ẹlòmíràn mọ̀ kí ni wọ́n ń béèrè fún, kí ni ìjọba àpapọ̀ ti ṣe. Àwa ni káyànnàná ẹ̀ lálẹ́ òní. Ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga yunifásitì ti federal, òun ni mo gbé wá lénìí, tó jẹ́ ẹni tó ń kọ́ ẹ̀kọ́ nípa ètò ìmọ̀ Lárúbáwá fún àwọn akẹ́kọ̀ọ́ wa ní yunifásitì. Orúkọ wọn a máa jẹ́ Dr. Danjuma Mahmood. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣeun sir. Alhamdulillah pé mùsùlùmí ni yín. Alhamdulillah. Ẹ wá jẹ́ mùsùlùmí lásán, ẹni tó tún kẹ́kọ̀ọ́ Islam débi tó gboyè inú ẹ̀kọ́ Lárúbáwá ni yín. Alhamdulillah. Ọ̀rọ̀ Asuu pẹ̀lú ìjọba àpapọ̀ yìí ó tojú sú wa. Wallahi, wallahi. Àwa fẹ́ kẹ́ ẹ bá wa yànnàná ẹ̀. Àfẹ́mẹ́ni ó jẹ̀bi, àfẹ́mẹ́ni ó jàre. Káwọn ọmọ wa padà sílé ẹ̀kọ́, kẹ́kọ̀ọ́ máa lọ bó ṣe ń lọ tẹ́lẹ̀ ní tó wù wá. Allahu Akbar. Àwa fẹ́ béèrè lọ́wọ́ yín lákọ̀ọ́kọ́, kí ni tó fa gbogbo èdè àìyedè yìí? Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa jami'i man wala. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Atọrọ kẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àtàwọn ará ilé rẹ̀, àtàwọn sàhábé, àtàwọn tabi'un, àtàwọn tabi'ut tabi'in, Àmín. àtàwọn àfáà tán kọ́ àwọn náà directly, Àmín. àtàwọn tá a kàwé wọn, tá a gbọ́ wá sí wọn, àtàwọn bàbá wa tí Ọlọ́run ní kí àwọn òbí wa máa sọ pé mo fẹ́ kọ́ jọ lágbájá lájọ tá a ti mọ̀ yín, ojú ọ̀nà ẹ̀sìn náà láti mọ̀ yín. Kódà ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé administrator ní to the core, HR professional gẹ́gẹ́ ní Islam náà ni wọ́n tún náà rí tẹ̀ ń gbé dání. Ọlọ́run máa gbà lọ́wọ́ yín o, kó wá gbaṣẹ́ yín pẹ̀lú Ọlọ́run. Ní ìbéèrè tí ìbéèrè tẹ́ bí mi yìí pé kí ló fa díjòkó ńlé àwọn òṣìṣẹ́ tó fa díjòkó ńlé àwọn ọmọ náà, òun ni pé àìmádéhùn sẹ́ náà, àìṣẹ̀tọ́
gbogbo bí tẹ́ bá ti rí pé fanfa ń ṣẹlẹ̀ wá ìwádìí kìnnìkan ẹnìkan ń lo agbára lérí ẹnìkan ni tó ń tàn wọ́n sọ fún pé èmi náà èèyàn lèmi náà jẹ́ ń gbégbèsè ayé èèyàn sì làwọn ọmọ tí à ń kọ́ yìí náà ẹ jẹ́ káwọn òbí tí wọ́n náà jèrè wọn torí kò sáǹfààní bí ọmọ tá a rán lọ léèwé tó yẹ kó ríṣẹ́ tó débi tí ó ti ṣe interview tán ní kò wúlò fáwọn kọ́mọ tí ń lọ léèwé ààbò ẹ̀kọ́ ló ní àṣìfẹ́ lábẹ́ ẹ̀kọ́ torí pé ibi táyé ń lọ nísìn àwọn capitalist wọ́n ti gba ayé o àwọn ṣe kó tó ṣe díẹ̀ ṣe púpọ̀ kó tó jẹ díẹ̀ yorùbá tí mo lè fún àwọn capitalist ṣe púpọ̀ kó tó jẹ díẹ̀ ṣiṣẹ́ bí erin kó ti jẹ díẹ̀ lírí àwọn náà ń gba ayé kan nísìn àwọn yìí wá ní ọ̀rọ̀ pé mo ka kinní kan jáde kọ́ ló kàn wọ́n mọ́ kí lọ lè fi kinní ń ṣe àwọn ọmọ táwa ń produce jáde yìí àwọn àìnírinṣẹ́ tó tà fi kọ́ wọn ó fa kí wọ́n mọ̀ lè meet up standard àwọn tó ń gbà wọ́n ṣiṣẹ́ tán bá ti ọmọ wá létí òríṣẹ́ burden ló jẹ́ fáwọn òbí burden ló jẹ́ fún society burden ló jẹ́ fún ìjọba lẹ́yìn tí a ti náwó lé wọn lórí tán nígbà pé burden ni wàhálà ní fún òbí wàhálà ní fún àdúgbò wàhálà ní fún ìlú rẹ̀ wàhálà ní fún ìjọba ọkùnrin tá à ń rí nísìn kọ́mọ tí ń jáde university lẹ́yìn ìgbà wàhálà táwọn òbí ti ṣe tán kó má di wàhálà fún ìjọba ni àwọn òṣìṣẹ́ university ń bájọba fa ọ̀rọ̀ sí ni wọ́n ń pò pé ẹ jẹ́ kí àwọn ọmọ tálíkà náà ò burú bí ìyá wọn bá ní 20 million tí ó kó kalẹ̀ lọ kàwé ní Manchester àbí ní Birmingham àbí ní Oxford èyí ti Nàìjíríà yìí náà ṣe ẹjọ́ orí kàlọ́wọ́ rọrùn kó sì wúlò torí taxpayers money la fi kọ́ àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyí. ìgbà tí èsì ilé àkúmọ̀ kàwé lọ́fẹ̀ẹ́ Nàìjíríà bẹ́ẹ̀ni ìbá ń sanwó ni bẹ́ẹ̀ni kí ló fà á tàwa ní service ní lecturer university wa ń sọ fún ìjọba pé ń tẹ́ gbé kalẹ̀ yìí ò jẹ́ ká ríṣẹ́ sí lára àwọn ọmọ yìí tó ráwà gan ò gbádùn ara wa ẹni tí ò gbádùn ara rẹ̀ ò lè jẹ́ kẹ́lòmí ò gbádùn ara rẹ̀ ẹsẹ̀ ń tàfijọ́ gbádùn ara wa tó yẹ pé ẹ̀yin náà lẹ́padà jèrè ẹ̀ lọ́la nímọ̀ láwọn ọmọ tí ó máa gbébọn lọ́la tẹ́tùn wa máa náwó lérí insecurity so ìjà tí Asuu ń jà yìí ìjà kí Nàìjíríà lè dáa kíjọba lè fọkànbalẹ̀ kóbi náà lè fọkànbalẹ̀ kí lecturer náà lè fọkànbalẹ̀. kílẹ̀ wa ń béèrè fún. n tá à ń béèrè fún ni pé àwọn machine tá a fi ń kọ́ mọ́ laboratories wa kò bá gbà mú mọ́ àwọn equipment 1970 something náà ní ń bẹ lọ́pọ̀lọpọ̀ university sí. tí wọ́n wà applicable sí teaching dynamics. bẹ́ẹ̀ ni kò yí bí ayé ṣe ń yí mọ́. wọ́n wá fẹ́ kó jẹ́ pé ìjọba ó ra àwọn èyí tí ń báyé yí táwọn ọmọ wa tán bá fi lè lọ lúmi tí wọ́n lè wúlò àbínú Nàìjíríà náà tí ó lè wúlò bàbá wa à ń fi fúnpá wo à ń fi kíní kan yíyàn lápá kátó fúnpá yìí ó rà pé Nàìjíríà ló fẹ́ ṣẹ́kù sí kátó bá fẹ́ wò fúnpá yẹn nílùú mi kò nídìí kan yí kíní kan mọ́ lápá ayé ti sún kọjá bẹ́ẹ̀ wọ́n kàn gbọ́ lé kíní kan ni kó làwọn kan lè ní kọ́ máa wo engine kan báyìí yóò sì rí gbogbo tí ń bẹ ní ara rẹ̀ sórí àwọn kíní yìí kò sí lọ́dọ̀ wa kò lè jẹ́ ká lè solve solution tí ìgbà gbé wa àwa ni ẹ̀kọ́ kalẹ̀ kẹ́ fi ra àwọn ẹ̀ṣẹ́ ẹ fi ṣe ń tọ́tọ́ ká lè rí fi kọ́ mọ́ ẹ má kó fún wa ó dà fáwọn tẹ́ ń kó fún náà àbí ó dà àwọn náà ni ẹ má kó fún àmọ́ ẹ fi wá sínú àwọn tí ó mọ̀ monitor rẹ̀ ìkànnù ẹlẹ́ẹ̀kejì láti 2009 economy yẹn ò fararọ mọ́ gbogbo gbà ní inflation wọlé ń sàn yí padà salary tá ń gbà láti 2009 náà làwa sì ń gbà dé sí ẹ ti change tàwọn tòmí ẹ ń change tara yín ó lè change tàwọn òṣìṣẹ́ ìjọba míì kó bá gbà kí ló dé kí làwa ṣe fún yín tó ṣe pé ní tá ń gbà kò lè já wúlò fún ara wa dípò tá wúlò fẹ́ bí wọ́n máa ń pè ní take home take home pay that does not take you home kódà kò lè gbé wa dé bus stop báyìí torí ẹni tá àwọn CBN staff àbáwọn tí wọ́n tán lálálálá tó tóbi àtàwọn ilé iṣẹ́ ẹ mọ̀ sọ pé ìkọ́fà tí wọ́n ti fi pọ̀ ní pé kán bá lè nítẹ́lọ́rùn kán má tọwọ́ bọ owó ìjọba. tíṣà tọwọ́ akọ́ wọn tó fi jáde ní yunifásitì ńkọ́. ṣé owó ó lágbára ju ẹ̀kọ́ lọ ni níjọ́ tó bá wù àtẹ́kọ̀ọ́ tá a fi ná owó bá wà yóò dà èyàn ó ta òsì ju olùsí lọ ló fi dàbí pé Nàìjíríà ní owó òsì tún ta wa àìlẹ́kọ̀ọ́ tó ṣe déédéé ni téèyàn bá ní ẹ̀kọ́ tí ò bá gbà mú kì í ṣẹ̀kọ́ mọ́ torí pé ìtumọ̀ ẹ̀kọ́ òun ni pé kó lè mú òpin bá ìṣòro tí ń bẹ ńlẹ̀ so àwọn tá à ń gbé jáde ò lè tán ṣòro wa ní Asuu members wọ́n sọ fún ìjọba pé tọ̀
ẹ kó owó sí di university ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ń kó sí di òṣèlú ẹ kó owó sí di ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ń kó sọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ torí pé ẹ̀kọ́ òun ó ju aburú tí àìlẹ́kọ̀ọ́ ó ṣe fún lù ó ju aburú tí àìlówó lọ́wọ́ àbí ká lówó lọ́wọ́ ká mọ̀ bá ti nà tí ó ṣe fún lù lọ. ẹ ṣe ní Nàìjíríà lónìí ìṣòro tá a ní ó pọ̀ àmọ́ mẹ́ta kan ṣe kókó ìṣòro alákọ̀ọ́kọ́ ni ìṣòro ọrọ̀ ajé ìyẹn ẹ̀kọ́nọ́mì tó yẹ pé tá a bá ní àwò ìwà àjẹbánu ló kó wa débẹ̀ kì í ṣe páàlówó tó lè fi mójútó gbogbo ohun tá a fẹ́ ṣe ìgbéǹgbà tí ìwà àjẹbánu ti wá kó bá nǹkan wọ̀nyí ó wá mú kó ṣe pé àìrọ́gbọ́ ètò ààbò ọwọ́ abáwa tá a mọ̀ sí insecurity nítorí tó lè ti ń bá wa jà tó tọrọ àwọn Asuu yìí ò sí a lérò pé by the time tí ètò wa yìí ń jáde lónìí àwọn Asuu ó ti wọṣẹ́ àmọ́ tí wọ́n bá ti wọṣẹ́ ìyanilẹ́nu ní ọ̀jẹ̀ ìbéèrè tèmi wá fẹ́ béèrè ni pé tá a bá ń ṣírò àwọn nǹkan tẹ̀ ń béèrè lọ́dọ̀ ìjọba láti 2009 yìí tí wọ́n ti fọwọ́ bọ agreement pé a ṣe báyìí fún ìjọba kínní wá èkejì wá ẹ̀kẹta fi ń wá nǹkan yìí ò ṣeé ṣe tẹ́ ẹ bá wá fẹ́ wo pé bàbá ní á tẹ̀lé ti bíjọba ṣe ń ṣe yìí wọ́n kàn sọ wá dẹni ibi ni ká wá wo pé bí wọ́n bá dá yín lóhùn pé àwọn fọwọ́ sí UTAS platform tẹ́ ẹ lẹ́ǹfẹ́ kó sì pé ẹ̀yin lẹ́ gbowó ara yín ẹ̀yin lẹ́ sì sanwó ara yín tí wọn ò ní da owó yín pọ̀ mọ́ táwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ London IPPIS tíjàmbá ò ní máa ṣòwò mọ́ tí wọ́n bá láyàn gbà wọ́n yẹn wọlé àwọn sì wò pé lóòótọ́ ní ọrọ̀ ajé ti yí padà àwọn ṣàfikún owó oṣù yín by 50% or even 75%. ṣé ẹ padà sẹ́nu iṣẹ́ tíjọba bá sọ pé gbogbo ń tẹ́ sọ yìí náà o kì í ṣe pé kò sọ̀rọ̀ ń bẹ̀ o àmọ́ a máa save owó ká fi lè máa ṣe àwọn nǹkan ìlọ́kọ̀ọ̀kan tẹ́yìn náà ó sì máa rí i pé wọ́n ń ṣe ẹ̀rẹ́dẹ̀ àti padà sẹ́nu iṣẹ́. pẹ̀lú àlàyé tó ṣẹlẹ̀ ni pé increment tí ó wà nínú tí Asuu ń béèrè náà fún àwọn members rẹ̀ tán bá ṣe ní 200 increment 12% increment ló tó lè bá economy yìí mu díẹ̀. 200% increment. bẹ́ẹ̀ni ló tó lè bá economy yìí mu díẹ̀. òṣìṣẹ́ ìjọba kan gbàrú ẹ̀ rí o. by implication àwọn kan ti ń gbà. àwọn wo. sẹ́rí ìlú tá a wà yìí wọ́n mọ̀ mọ́tẹ́ sí window àwọn iléeṣẹ́ kan lẹ̀ tó yẹ pé kò ní kọ́ mọ́tálíkà. láìláìlọ́lá. iṣẹ́ ìjọba náà sì ni. bẹ́ẹ̀ni. tó yẹ pé parastatal London ministry ni o. tẹ́kọ̀ mú director bí ó fẹ́ ju ti minister lọ. bẹ́ẹ̀ni. ẹ wá ní rí ọmọ ìmẹ́ni kankan bẹ́ẹ̀ ọmọ mo mọ Ọlọ́run ẹ̀ níbà ń bẹ̀. báyìí bá sí lágbájá mọ́mọ́ rẹ wá tàmọ̀dù mọ́mọ́ rẹ wá ni n ò ní ó pun rẹ̀ fún gbogbo kálukú láti rí. nígbà àwọn kinní yìí ni ó. corruption náà wọ́n ń pè yẹn o. ló kún Asuu lẹ́mi pé ẹ sì ní kinní yìí ò sí ńlẹ̀ ẹ sì mọ bẹ́ẹ̀ ṣe ń sílẹ̀kùn rẹ̀ báwọn ti ń. àwọn tó wá jọ ọmọ ìlú ọmọ tí ò mẹ́ni kankan ju Ọlọ́run ló ń kọ́ sáwèé séèyàn. so 200% increment ni ó tó lè bá gbà yìí mu díẹ̀ tá a tún mọ tọ́lá ó tún sọ. káti wá pé wọn ò rí tó bá wọn sáré ẹ̀yìn wá wò ó rí bá. Asuu tún dákẹ́ àmọ́ àní dákẹ́ torí pé rí ara nìkan kọ́ là ń jà fún kí sísè ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní sinìkan là ń jà fún. sísítẹ́ẹ̀mù lẹ́ ń jà fún. sísítẹ́ẹ̀mù pẹ́pẹ́ tèmi bá sí ń bẹ̀ mọ́. kó bàtà àwọn orílẹ̀-èdè yòókù lágbàáyé mu àgbọ̀dọ̀ fọ́ rọ́ Nàìjíríà sẹ́yìn tẹ́ bá ti rọ́ Nàìjíríà sẹ́yìn gbogbo Black Africa lẹ́rọ́ sẹ́yìn o. àwọn ọ̀rẹ́ yín tí wọ́n jẹ́ ọ̀gá wa ní yunifásitì sà. Allah akọ. wọ́n máa ń sọ pé nígbà táwọn àlẹ́ ibi Zaria àwọn àti ọmọ India làwọn jọ wá kíláàsì. bàbá ebi ò bọ́mọ India pàdé nílé ẹ̀kọ́. Allahu akibaru. ìgbà tẹ́kọ̀ọ́ wa dáná fi wá wọn. kò wúlò fún wọn mọ́. ìtì ń bàjẹ́ díẹ̀. kò wúlò fún wọn mọ́ ni wọn ò fi wá mọ́. èmi nísìn àtàwọn akẹgbẹ́ mi àtàwọn tọ́jú mi lọ tabari ọ̀fà níta nísìn á gun pariwo abẹ́bẹ́bẹ́ à ń sá lọ nù. tẹ́yìn mi bá sá lọ táwọn ọ̀rẹ́ mi bá sá lọ táwọn ọ̀gá mi bá sá lọ tani ó kù tó kọ́ àwọn tiwa. Allahu akibaru. sísá lọ ta àwọn ọ̀gá afẹ́ kó dínkù. ó jẹ́ pé tí wọ́n bá lọ yunifásitì wọn ní wàá yá wọn pé mo rí iṣẹ́ rẹ̀ ó yanjú. léyìí tí ń bá wa níbi ètò ìlera tí gbogbo àwọn kọ̀ǹsọ́táǹtì wa tọ́jọ́ ọmọ Nàìjíríà tí Nàìjíríà tọ́ pẹ̀lú education tó kún táwọn ń lọ sáfù Amẹ́ríkà wọ́n sáfù UK wọ́n sáfù Canada. kìí ṣe ìjọba gan ní lùzì. ìjọba gan fúnra wọn ń lùzì. àtọmọ Nàìjíríà náà ń lùzì. so implication ẹ̀ lọ́la ni pé gbogbo nǹkan kọ̀ọ̀la polúkú musu. láti wá ń ké pé ẹ má jẹ́ kí ìlú yọ dà. ẹ má bẹ̀ kọjẹ́. ẹ tètè mójútó tí àyín kó lè dà. àwọn irinṣẹ́ ìgbàlódé ohun tó bá jẹ́ pé ẹ bá ti ṣe ìgbésẹ̀
ayé wa tó ti bá tẹkọ́nọ́mì mu ó dà àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ̀ bá lè kó gbẹ̀ wá tán lẹ́ẹ̀kan náà ẹ kó díẹ̀ kalẹ̀ ẹ bá ti kó díẹ̀ kalẹ̀ tá a fi ń rí kó àwọn ọmọ ọlọ́mọ àtàwọn ọmọ tiwa náà ti ń bẹ láàrin wọn àtàwa náà tẹ́ pé torí yunifásitì ẹ lè máa jẹ́ ọ̀gá kó tó máa jẹ́ student. bẹ́ẹ̀ni irú èmi nìsín. ọjọ́gà fáwọn kan àwọn kan jọ́gà fún wọn náà. kí n tẹ̀ tó di phd holder kí n tó lè dá dúró fúnra mi mo ṣe masters níbi tí n ti ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. student ni mi gbà n sì ti ní kọ́ yẹn mo tún ṣe phd mẹ́ student ni mi tí strike yìí affect mi náà. Allahu Akbar. torí mo parí defence odidi ọdún kan result jáde. Allah. tí mo sì submit torí Asuu strike. ó ti kó báyẹn individually effective date ìgbà tí wọ́n mọ̀ pé yẹn ní doctor ó ti yàtọ̀ owó rẹ̀ ní gbígbà náà ó ti yàtọ̀ so in bank kan jẹ́ díẹ̀díẹ̀ ní tó bá yá yóò wá bá a jẹ́ pé kò ní ṣe túnṣe mọ́ kó tó wá dìgbàhùn ni Asuu fi ń ké gbàjarè fún ìjọba gẹ́gẹ́ bí irú èèyàn tán jẹ́ àwọn tán máa ń ronú ọ̀la kalẹ̀ ní àwọn tán wà university researchers ni wọ́n ti wo implication kí ni yóò dá wàhálà lẹ̀ gan ẹ mọ̀ jù dá wàhálà lẹ̀. ẹ̀sìn tá a wà nù rẹ̀ yìí kò mú ọ̀rọ̀ àdéhùn ní kékeré torí káwùjọ má bàa bàjẹ́ wọ́n á ní kí ni Islam sọ nípa ọ̀rọ̀ àdéhùn. Allahu Akbar Allahu Akbar bí tá a ti bẹ̀rẹ̀ náà nù. Allahu Akbar. kí wàá ní Islam sọ ń bẹ̀ n tó sọ ń bẹ̀ ni pé gbogbo ẹni tí ò bá mú àdéhùn ṣẹ kò ní ràánú Ọlọ́run. Allahu Akbar. ó tún wá máa ń yinra rẹ̀ pé inna Allaha la yukhliful mi'ad. Allahu Akbar. èmi Ọlọ́run mi ń ṣàdéhùn kí n má mú ṣẹ. torí pé ìran àbòsí ni kí ẹ mọ́ máa déhùn ṣẹ. Ànábì sí ni gbogbo àbòsí láyé ẹni tó bá lọ́wọ́ sábòsí inú òkùnkùn ni wọ́n wà ń jọ̀gbìn ìdàkíámà. ó tún wá sọ pé tẹ́ ẹ bá rí ẹni tí ń ṣàbòsí ẹ tètè gbá lọ́wọ́ mú o ẹ má jẹ́ orí ṣe torí ìyún lẹ́fi help ẹ̀ torí kò ní fífọkànbalẹ̀ lo ìgbésí ayé rẹ̀ lọ́jọ́ alẹ́. ẹni wọ́n bá wá ń bò ó sí ń kọ́ kí ni ká ṣe fún. ẹ ràn òun náà lọ́wọ́ pẹ̀lú kẹ́ni tí ń ṣàbòsí mọ́ ríbi ṣe fún un mọ́. ká gbálábòsí lọ́wọ́ mú pé ètò ń ṣe yìí ọ̀dà. ká sì bá ẹni tán ṣàbòsí fún béèrè ẹ̀tọ́ rẹ̀ so ọ̀rọ̀ tí ń mẹ́lẹ̀ yìí àwọn òbí gbọ́dọ̀ dìde àwọn ọlọ́jà gbọ́dọ̀ dìde sí wọ́n wá fi Asuu members lẹ́nìkan gẹ́gẹ́ bí gbà pé aláṣejù ni wá bàbá wa Ọlọ́run ní kẹ́ mọ University of Ilorin dáadáa ilé ìkejì ni Masha Allah. ẹ wo iye èèyàn tí ń wa mọ́tò tí ń fi ń gbọ́ mọ́ lọ University of Ilorin àwọn awakọ̀ sáré yẹn gbé mọ́ láti bí oṣù mẹ́fà ebi dé nílé kálukú wọn. ẹ wo iye àwọn tí wọn ò ríṣẹ́ ìjọba lẹ́gbàá tán kàwé tán tí wọ́n á ṣe photocopia nínú University of Ilorin. àìsẹ́kọ̀ọ́ mọ́ dẹ wọn sọ wọ́n da láìní. sọ wọ́n da láìní ẹ wo iye àwọn tán ta pọ̀nmọ́ tán ta nǹkan ṣe bẹ́ẹ̀. àtàwọn tí ń ta ń jẹ fún university students. ẹni tí kìí sàwọn nìkan ní kíní yìí bá àwọn tó bá pọ̀ ìdákẹ́ta ń dákẹ́ yẹn àrùn ìjọba Nàìjíríà lọ́wọ́ torí Ànábì ni ẹ mọ̀ dákẹ́ tẹ bá rẹ̀ ń tí ń ṣàbòsí ẹ̀yin alábòsí náà ẹ mọ̀ dákẹ́ kàkàtà fi mọ́ wá ṣépè fún ìjọba Nàìjíríà níwájú Ọlọ́run tí kò mọ̀ á dàrú sí ẹ bèrè lọ́wọ́ wọn lè mọ̀ mọ̀ ní ti ń ṣe yín tẹ̀ bá sọ̀rọ̀ èpè kọ́ ló kàn. níbi ọ̀rọ̀ kan nísìn látàrí àìmọ̀ àwọn kan wọ́n lálábòsí lẹ́yìn Asuu náà mo nítorí kíni wọ́n ní ẹ ní ṣiṣẹ́ fóṣù 2 àbí 3 n ti ń wo oṣù kẹfà báyìí nísìn ìjọba wa ṣe kísà kan wọ́n ní n ti ń bẹnu labour law ni pé no work no pay ṣe tíìchì náà níhin kò sí sálárì bí wọ́n bá ní kẹ́ ẹ padà sẹ́nu iṣẹ́ kì í ṣe pé tó sọ fún ìjọba yìí pé fóṣù 6 tá a fi wá bí iṣẹ́ ẹ fún wa lówó wa èyí ò tún gbọ́dọ̀ jẹ́ basis tẹ́tùn fi lọ strike míì o mo wá ní wọ́n ní monitor yìí sì gbé síwájú àfa ni ó sọ ntọ́ba correct ń bẹ́ sálábòsí ni Asuu lóòótọ́ àwọn Asuu members tí wọn ò ní ṣiṣẹ́ fún iye oṣù kan tí wọ́n padà sẹ́nu iṣẹ́ tí ó péjọba ọ̀gbọ́dọ̀ má san owó gbà táwọn wà bí iṣẹ́. ìbéèrè ẹni tó béèrè wọn ó dà ẹ̀yin náà tẹ́lẹ̀gbẹ́ sí ọ̀dọ̀ àfa kéde báyìí náà mẹ́fẹ́ káyé tún gbọ́ sí i bẹ́ẹ̀ni wọ́n dàgbẹ́ ń support wa bẹ́ẹ̀ni òun ni pé tó bá yẹ pé bẹ́ẹ̀ ló bá rí téèyàn bá ṣiṣẹ́ kò yẹ kó retí nǹkan kan tó tọ́ àmọ́ lọ́dọ̀ Asuu kò rí bẹ́ẹ̀ nítorí pé ní yunifásitì iṣẹ́ 3 là ń ṣe mẹ́ ẹni tí tó bá jẹ́ olùkọ́ yunifásitì iṣẹ́ 3 ní ṣe iṣẹ́ ìwádìí tá a mọ̀ sí research òun ní máa dènà de àgbákò tí máa ń bọ̀ tí ó jẹ́ kí ìlọsíwájú bá gbogbo nǹkan ẹlẹ́ẹ̀kejì ká kọ́mọ káwọn yunifásitì kálọ̀ inú class kálọ̀ kọ́mọ ẹlẹ́ẹ̀kẹta òun ni ká ṣe community ká wúlò fún àwọn community wa irú ìta ń ṣe aládùúgbò wa. ordinarily tí wọ́n bá fẹ́ gbìyànjú wá bí nísìn yóò mọ̀ sọ pé ìlú lẹ̀ fún mi but
àwa rí pé iṣẹ́ ìlú là ń ṣe iṣẹ́ Ọlọ́run. àwa tá à ń gbé yín wá náà àgbà kọ́bọ̀ à ń ṣe fọ́lọ́run ni. community service lẹ́ ń ṣe. náà ẹlòmíì ò lè dán o bẹ́ẹ̀. Allahu wọ́n tó lè Akbar. show ṣe bọ́dọ̀ Kiss Daniel ìkànnì àwọn tí ń kọrin ní Nàìjíríà ló dá wà lálẹ́ ní Tanzania yìí wọ́n mú Tanzania níjẹta àbí lọ́sẹ̀ tó lọ yìí kí ló fà á nǹkan bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn wọ́n láwọn fún ní $60,000 tán láti fi pè wá kọrin tán ó sì wá sí Tanzania tó tọ́ ok bá lọ́gẹ́jì rẹ̀ ìkan lórí kò rí mi èyí tí ò wá rí wọn ní chain òun kejì ní mẹ́mẹ́ òun sì fẹ́ àpẹ́ pẹ̀lú ẹ̀ lórí stage. àìrí chain òun ò ní dójú agbo ẹni tó sì pé ó ti sanwó hall ó ti sanwó VVIP ó ti gbówó lọ́wọ́ àwọn èèyàn tẹ́kọ̀ ti jẹ gbèsè ó ti lọ yáwó gan kó tó fi. kò wá jáde láti perform. kò wá jáde láti perform lẹ́yìn jáde lọ́fẹ̀ẹ́ láì ṣe tòfò náà ọkọ. ẹlòmíì ò ní lọ́fẹ̀ẹ́ lófò eléyìí ọ̀fẹ́ ni àmọ́ kò lófò. Ọlọ́run ó ṣẹ̀san rẹ̀ Ọlọ́run ó ṣẹ̀san náà làwọn. Ọlọ́run ọbẹ̀ ìsalábòsí so community service ojú rẹ̀ làwọn aláàfin ṣe ìtànṣe. so Asuu anybody tí máa ń jẹ́ teacher and lecturer ní university ń ṣiṣẹ́ mẹ́ta mo ti sọ èyí tó wá kéré jù ní community service ẹlẹ́ẹ̀kejì tí ò ní percentage púpọ̀ ní ká wọ kíláàsì lọ́kọ́ yẹn èyí ò nìkan láti a máa ń ṣe research a sì ń ṣe kíni a ń ṣe community service now tí ìkíjọba tó lè sọ yìí pé òun ò ní fún wa lówó agreement tó fa sùúrù tá a ti ní láti 2009 dìsín gbogbo gbèsè ń kàn san di 2022 14 February tán bá san di 2022 14 February wọ́n tẹ̀ wá pẹ́tọ̀ owó February sí July o a ní sanwó àríyá ẹ̀sán tó láà ń ṣe research tí ń solve problem community service tẹ́ ẹ̀ bá ní san ti teaching á tẹ̀ jòkó jọ sọ́ni pẹ́tọ̀ ọ̀dà 70% lásán ẹ̀yìn ó ṣe gbọ́ ẹ̀mú wa bẹ́ẹ̀ àmọ́pàá ní gbowó ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ètò wíìchì ẹ̀kẹ́ ìta ń sọ ètò Islam in focus náà ni pé kí ni Islam wí lórí kókó ọ̀rọ̀ kan ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ yunifásitì tí wọ́n jẹ́ olùkọ́ tí wọ́n daṣẹ́lẹ̀ láti February títí di July ó náà ní tá à ń sọ ó ṣeéṣe ká ti wọṣẹ́ lásìkò yìí tí ètò yìí ń jáde ṣùgbọ́n àwa rí i pé ó yẹ ká yànnà náà kẹ́ ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ Ọlọ́run pa wá láṣẹ ká má déhùn ṣẹ wípé òun ṣe àbòsí léèwọ̀ fúnra ara òun àti gbogbo ẹni tó ń dá látàrí bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ àdéhùn tán bá Asuu ṣe ó yẹ ká mú ṣẹ bí ìdí kan bá wà tó jẹ́ pàtó tí ò ní jẹ́ kó ṣeé ṣe pé ẹnu èyí tí wọ́n bá ṣe kán tètè ṣe káwọn lecturers kan fi padà sí yunifásitì èyí tó ṣẹ́kù tí wọn ò tí ì ṣe òun ká máa ṣe ní díẹ̀ torí Asuu kí wọ́n ń ṣe fún educational development ìtẹ̀síwájú ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kí Nàìjíríà má fi ní ìfàsẹ́yìn pẹ̀lú àwọn orílẹ̀‐èdè yòókù ní àgbáyé ni a wá rọ ìjọba àpapọ̀ pé kí wọ́n dákun kán wo pé ìwé ẹ̀sìn kálukú ló fi búra ńgbà tí wọ́n fi dépò tí wọ́n dé yìí kán sì wo pé àwa la dìgbò fún wọn ni wọ́n fi wà níbi tí wọ́n wà yìí wọ́n wá bọ́lọ̀ ń ṣàdéhùn pé ìbò táwọn èèyàn wá fún wa yìí o tiẹ̀ la fi ṣe ní tí ó gbé orílẹ̀-èdè yìí ga ní tí ó jẹ́ kí ìtẹ̀síwájú máa bá wa làwọn ò fi ṣe tí wọ́n bá ti fi ṣe é mọ́ bí ẹni pé yẹn ṣépè léra rẹ̀ ni gbogbo ẹni tó bá wà nípò àṣẹ Ọlọ́run lẹ bá gbàdéhùn àwọn àdéhùn tẹ́ ẹ ṣe pẹ̀lú àwọn èèyàn Ọlọ́run lẹ ṣàdéhùn pẹ̀lú torí ẹ tún gbé Quran ẹ fi búra ẹ fi Bible ẹ fi búra ẹ wá rò pé Ọlọ́run ọmọ wòyìn ràn kẹ́ mọ jàǹbá àwọn èèyàn ń bọ̀ wá kọ́mọ́ àbọ̀ níta burú fún yín akéṣì yín kì í sọ̀rọ̀ Asuu nìkan ni tá à ń pè yín sí àtúnkò yín sí gbogbo ibi tí ààyè ṣẹ́kù sí nípa ètò ìjọba èyí tó sì kàn yín jù àwọn tó sì kàn jù làwọn aláṣẹ àtàwọn olóṣèlú ẹ bá a ṣe kó lè dáa kí ìgbẹ̀yìn yín náà kó lè dáa láyé kálíkì àmọ́ yín kó ìtún lè dáa adúpẹ́ pọ̀ fún àlejò wa pàtàkì tí wọ́n wá sórí ètò yìí Dr. Danjuma Mahmood wọ́n ṣí wa níyè wọ́n fi ìmọ̀ tọlọ́hun wọ́n fi hàn wá lórí ọ̀rọ̀ àdéhùn wọ́n sì tún jẹ́ ká mọ tí àwọn ń béèrè fún pé kì í ṣe pórí ara àwọn làwọn ń béèrè rẹ̀ fún bí ó ṣe fún kí Nàìjíríà lè dá Ọlọ́run ọba àtún gbogbo ẹ̀ ṣe àwọn olórí tí wọ́n gbọ́ sí wa lẹ́nu tí wọ́n máa ṣe dáadáa tá a máa sọ pé ńbó làwọn wọ̀nyí ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bọ́ sínú ìjọba àwọn là ń tọ́ lọ́dọ̀ Ọlọ́run kó ṣe fún wa láìpẹ́ yìí o
ẹ má jẹ́ a máa ṣàdúrà lásán, ẹ jẹ́ a ṣiṣẹ́ tọ̀ ládùúgbò kálukú wa ìbò tí ń bọ̀ yìí, ẹ jẹ́ ká dì fún ẹnì kọ̀ọ̀kan tá a dámà lórí ipa tó ń kó àti ipa tó ti kó fi lè tẹ̀síwájú. Kò sí tọ́kàn wá pẹ̀lú ẹgbẹ́ o, ta ni ọgbà pòtí fún nǹkan báyìí ní kọ́kàn wá tá a bá fẹ́ kí n ti ń ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà kó yí padà, Ọlọ́run bá yí padà sí dáadáa. Èmi àtàlejò wa Dr. Danjuma Mahmood a máa dágbére nínú ètò yìí pé ó dijọ́ mẹ́jọ insha Allah wípé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.